Jẹ́ kí a gbàdúrà. Baba wa àti Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí fún àǹfààní tí òní tí ẹ fi fún wa pé káwa kí ó lè péjọ láti tẹríba fún orúkọ mímọ́ rẹ, pé káwa kó tún lè jókòó lẹ́ẹ̀kan sí láti jẹ nínú oúnjẹ ti ẹ̀mí, èyí tó ń jẹ́ kí ọkàn ẹni kí ó ṣe rere. A bẹ̀ ọ́ wípé ọ̀rọ̀ tí a fẹ́ gbọ́ ní ìrọ̀lẹ́ yìí pé yóò ṣe ẹ̀mí wa ní àǹfààní, pípé a kò ní gbọ́ lásán, pé yóò nípa rere nínú ayé wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́, èyí ni a béèrè ní orúkọ Jésù Kristi Olúwa wa. Mo kí wa lẹ́ẹ̀kan sí ní ìrọ̀lẹ́ yìí. Nínú ìwé Jóṣúà tá a kà yìí, òun náà ni a fẹ́ ti wo ẹ̀kọ́ ìwàásù wa ní ti ìrọ̀lẹ́ yìí. Mo pe àkọ́lé ìwàásù wa ti ìrọ̀lẹ́ yìí ní irú ìgbàgbọ́ tí ń gbanilà, ẹ̀kọ́ láti ara Réhábù. Irú ìgbàgbọ́ tí ń gbanilà, ẹ̀kọ́ láti ara Réhábù. Ọ̀pọ̀lọpọ̀ ló dáhùn gẹ́gẹ́ bí onígbàgbọ́, ọ̀pọ̀lọpọ̀ ló pera wọn ní onígbàgbọ́. Àmọ́ ṣé ìgbàgbọ́ tí a pera wa yìí tàbí tí a ní, ǹjẹ́ ìgbàgbọ́ tí ń gbanilà ni? Ọ̀pọ̀lọpọ̀ la tilẹ̀ bí sínú ìdílé onígbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló máa tilẹ̀ sọ pẹ̀lú ìgboyà pé ó ti tó 20 ọdún tá a ti ń bá ìgbàgbọ́ yìí bọ̀. Àmọ́ ṣé ìgbàgbọ́ tó ti ń bá bọ̀ fún 20 ọdún àbí ìgbàgbọ́ tí ó ń sọ lẹ́nu, ǹjẹ́ ó jẹ́ ìgbàgbọ́ tí ó tó láti gbà á là? Bíbélì fi yé wa wípé oríṣi ìgbàgbọ́ ni ó wà, wípé àwọn ìgbàgbọ́ kan wà tí kò gbanilà. Kódà ìwé Jákọ́bù fi yé wa wípé àwọn ìgbàgbọ́ kan wà tí a lè ní tí a ò yàtọ̀ sí ẹ̀mí èṣù rárá. Tá bá wo ìwé Jákọ́bù orí 2 ẹsẹ̀ 19, ó ní pé ìwọ gbàgbọ́ pé Ọlọ́run kan ní ń bẹ, ó dára. Àwọn ẹ̀mí èṣù pẹ̀lú gbàgbọ́, wọ́n sì ń wárìrì. Ǹjẹ́ ó ṣeé ṣe kó jẹ́ pé irú ìgbàgbọ́ tí àwa náà ní nìyí? Ìgbàgbọ́ tí a kò yàtọ̀ sí ẹ̀mí èṣù, ìgbàgbọ́ pé a gbàgbọ́ pé Ọlọ́run kan ní ń bẹ ní tòótọ́. Kódà Jákọ́bù sọ fún wa pé àwọn ẹ̀mí èṣù wárìrì, ó ṣeé ṣe ká mọ̀ pé Ọlọ́run kan ló wà káwa kí ó má wárìrì. Jésù tilẹ̀ sọ fún wa wípé ìgbàgbọ́ kan wà tó jẹ́ pé kò kọjá orí ahọ́n, wípé ìgbàgbọ́ orí ahọ́n lásán ni. Nínú ìwé Mátíù orí 15 ẹsẹ̀ 8 títí dé ẹsẹ̀ 9, ó ní àwọn ènìyàn yìí fi ẹnu wọn súnmọ́ mi, wọ́n sì ń fi ètè wọn bú ọlá fún mi, ṣùgbọ́n ọkàn wọn jìnnà sí mi. Lásán ni wọ́n ń tẹríba fún mi, wọ́n sì ń fi ẹ̀kọ́ ènìyàn kọ́ni ní ẹ̀kọ́. Ìgbàgbọ́ orí ahọ́n lásán, òun nìí. Níbòmíràn, ìwé Jòhánù tilẹ̀ sọ fún wa ní ìwé Jòhánù kejì orí 17 ẹsẹ̀ 4 títí dé ẹsẹ̀ 24 wípé Jésù ṣiṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu, ọ̀pọ̀lọpọ̀ sì gba orúkọ rẹ̀ gbọ́. Ó ní ṣùgbọ́n Jésù kò gbára lé wọn. Kí nìdí tí kò fi gbára lé wọn? Nítorí pé ó mọ̀ wípé irú ìgbàgbọ́ tí wọ́n ní, ìgbàgbọ́ ṣakaríìnì ni. Kí ni ìgbàgbọ́ ṣakaríìnì? Ìgbàgbọ́ kódùn. Fún ìdí èyí, a ní láti béèrè lọ́wọ́ ara wa, a ní láti yẹra wa wò pé kí ni irú ìgbàgbọ́ tí mo ní? Irú ìgbàgbọ́ wo ni ó tó gbanilà? Láti lè mọ irú ìgbàgbọ́ tí ó ń gbanilà, Bíbélì sọ fún wa nípa arábìnrin kan nínú ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 29. Ó wí pé nípa ìgbàgbọ́ ni Réhábù panṣágà kò ṣègbé. Ẹ̀yin ará, báwo ni panṣágà obìnrin ṣe bọ́ nínú ìbínú Ọlọ́run? Wọ́n ní nípa ìgbàgbọ́ rẹ̀. Irú ìgbàgbọ́ wo ni ó ní? Òun náà ni a fẹ́ yànnàná ní ìrọ̀lẹ́ yìí, òun náà ni a fẹ́ gbé yẹ̀wò. So nínú ìwàásù wa ti ìrọ̀lẹ́, a ó máa wo ohun méjì gbòógì. Lóòótọ́ ó fẹ́ fara pẹ́ bí ohun 3. Àkọ́kọ́ ọbẹ̀, a ó wo ìlú Jẹ́ríkò, ìlú tá a ti fi jìn fún ìparun. A ó wo Réhábù, àpẹẹrẹ ènìyàn ẹlẹ́ṣẹ̀. A ó sì wo Réhábù bákan náà, ibi báyìí ni a ó ti lo àwọn àkókò wa tó pọ̀ jù. Obìnrin tí ìgbàgbọ́ rẹ̀ gbàlà. Ẹ jẹ́ á bẹ̀rẹ̀. Tá bá wo ẹsẹ̀ 1 ìwé Jóṣúà tí wọ́n kà fún wa yẹn, ó sọ fún wa wípé Jóṣúà rán àwọn ènìyàn wípé kí wọ́n lọ bẹ ilẹ̀ náà wò, pàápàá jùlọ ìlú Jẹ́ríkò.
irú ilẹ̀ wo ni ilẹ̀ náà àti pé kí ni ìlú Jẹ́ríkò. Ilẹ̀ yìí jẹ́ ilẹ̀ Kénáánì. Jẹ́ríkò jẹ́ ìlú kan ní ara ìlú Kénáánì. Ìlú yìí ni Ọlọ́run sọ fún Ábúráhámù ní ìwé Genesis orí 15 wípé ẹ̀ṣẹ̀ àwọn ará bí kò tíì kún tó, mò ń ní sùúrù fún wọn kí ẹ̀ṣẹ̀ wọn kó fi kún. Olúwa sì ní sùúrù fún wọn fún 400 ọdún 400 years. Ṣùgbọ́n nígbà tó tó àkókò Mósè, Ọlọ́run sọ pé àkókò ti tó láti dá àwọn ìlú yìí lẹ́jọ́. Kò fẹ́ pa wọ́n rẹ́ lórí ilẹ̀. Ẹ jẹ́ kí a wo ìwé Deuteronomy orí 7 ẹsẹ̀ 16. Ẹ̀ríkà. Wọ́n sì run gbogbo àwọn Olúwa Ọlọ́run rẹ yóò fi lé ọ lọ́wọ́. O kò sì gbọdọ̀ ṣàánú fún wọn. Ìwọ kò gbọdọ̀ sìn àwọn òrìṣà wọn, nítorí pé ìgbèkùn ni èyí yóò jẹ́. Ọlọ́run sọ pé kó run gbogbo wọn, nítorí pé gbogbo wọn ni wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run. Ìran dé ìran títí dé ìran ni wọ́n ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé àkókò tó, lọ kí o sì run wọ́n. Irú ẹ̀ṣẹ̀ wo ni ẹ̀ṣẹ̀ tí wọ́n ń ṣẹ̀? Ẹ̀ṣẹ̀ wọn náà ni ẹ̀ṣẹ̀ àkọ́kọ́, òun náà ni ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà. Àwọn ará wọ̀nyí wọ́n ń bọ̀rìṣà. Pàápàá wọ́n máa mú ọmọ wọn láti fi rúbọ fún òrìṣà. Bíbélì tún fi yé wa wípé wọ́n ní ẹ̀ṣẹ̀ àgbèrè lọ́wọ́. A ó máa rí ẹ̀gbọ́n tó ń bá àbúrò lò pọ̀, bàbá tó ń bá ìyàwó ọmọ ẹ̀ lò pọ̀, ọmọ tó ń bá ìyàwó bàbá rẹ̀ lò pọ̀. Ìwà àgbèrè, ìwà ìríra kún ọwọ́ wọn. Ṣùgbọ́n Ọlọ́run sọ pé ó tó gẹ́. Ó tó àsìkò láti run ìlú Jẹ́ríkò run. So nínú èyí ni a ti rí tí Joshua fi rán àwọn ènìyàn, nítorí ó ti tó àkókò láti run Jẹ́ríkò fún ẹ̀ṣẹ̀ rẹ̀. Ó ti tó àkókò, ẹ̀ṣẹ̀ Jẹ́ríkò ti kún ojú òṣùwọ̀n, ó sì ti tó àkókò fún Ọlọ́run láti dá ní ẹjọ́. So Jẹ́ríkò jẹ́ ìlú tá a ti fi jìn fún ìparun nítorí ẹ̀ṣẹ̀ rẹ̀. Ẹ̀yin ará mi nínú Olúwa, ayé tá a wà yìí náà dàbí Jẹ́ríkò, nítorí pé Ọlọ́run ti fi jìn fún ìparun. Ọlọ́run ti yan àkókò kan tí yóò wá láti wá pa ilé ayé run. Ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 18 ó sọ fún wa. Nítorí a fi ìbínú Ọlọ́run hàn. A fi ìbínú Ọlọ́run hàn. Àìwà bí Ọlọ́run. Láti ọ̀run wá sí gbogbo àìwà bí Ọlọ́run àti àìṣòdodo ènìyàn. Tó fi àìṣòdodo tẹ òtítọ́ Ọlọ́run mọ́lẹ̀. Ká bá wo ìwé Pétérù orí 3 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 12. Ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 12. Pétérù kejì orí 3 ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 12. Ṣùgbọ́n ọjọ́ Olúwa ń bọ̀ wá bí olè ní òru. Nínú èyí tí àwọn ọ̀run yóò kọjá lọ, tí àwọn tí ariwo ńlá, àti àwọn ìmọ́lẹ̀ ojú ọ̀run yóò sì ti inú òòrùn gbígbóná gidi di yíyọ. Ayé àti àwọn iṣẹ́ tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lù. Ayé àti àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀ yóò sì jóná lulú. Ayé wa yìí ó dàbí Jẹ́ríkò. Ẹ wo àyíká wa, ẹ wo àwọn ilé tó rẹwà, gbogbo wọn Ọlọ́run ti fi jìn fún ìparun. Nítorí pé ọjọ́ ń bọ̀ tí Olúwa yóò bá ayé ní àlejò pẹ̀lú ìbínú rẹ̀ gbígbóná. A lè wò pé yóò pẹ́, a lè wò pé yóò yá, ṣùgbọ́n ẹ jẹ́ á wo ara wa gan pẹ̀lú. Ọlọ́run gan ti fi àgọ́ ara wa jìn fún ìparun. A rí pé bí a ṣe ń dàgbà sí náà ni à ń súnmọ́ sàárè. A rí wípé kò sí ohun tó wà láyìíká wa, oríṣiríṣi àìsàn. Bí a ṣe ń pàkan nìkan rú, ègbìnrìn ọ̀tẹ̀ ni. So fún ìdí èyí, ó jẹ́ kí eléyìí ta wá ní ológbó. Wípé Ọlọ́run ti fi ayé yìí náà jìn fún ìparun.
pàápàá jùlọ àgọ́ ara wa. Nítorí àwa tí a wà nínú rẹ̀, a kò sí àwọn ará Jẹ́ríkò. Ìwé Róòmù orí 3 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 22. Wọ́n nísinsìnyí Yes. a ti fi òdodo Ọlọ́run hàn láìsí òfin. Orí 3 ẹsẹ̀ 21. 11, sorry. Ẹsẹ̀ 11. Kò sí ẹni tí òye yé. Kò sí ẹni tí òye yé. Ẹni tí ó ń wá Ọlọ́run. Gbogbo wọn ni ó ti yapa. Wọ́n jùmọ̀ di aláìlérè. Kò sí ẹni tí ń ṣe rere. Kò tilẹ̀ sí ẹnìkan. So a rí pé gbogbo wa ni a ti bọ́ sápá kan láti kọ̀ Ọlọ́run sílẹ̀. Gbogbo ayé ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo Ọlọ́run. Gbogbo ìwà ẹ̀ṣẹ̀ wa, ó ní ahọ́n wa yá láti sọ̀rọ̀ ibi. Ẹsẹ̀ wa yá sídìí ìparun. Ọwọ́ wa yá láti tẹ̀jẹ̀ sílẹ̀. So fúndìí èyí, Ọlọ́run ti fi ayé àti àwọn ènìyàn tó wà nínú rẹ̀ jìn fún ìparun. Eléyìí ló máa gbé wa lọ sí ẹsẹ̀ kejì pé báwo la ṣe lè bọ́. Ó sọ fún wa nípa Réhábù, àpẹẹrẹ ẹlẹ́ṣẹ̀. Tá bá wo ìwé Jóṣúà yẹn bákan náà, ó pe Réhábù ní panṣágà. Bíbélì sọ fún wa wípé Réhábù jẹ́ panṣágà. A lè wí pé àwa sàn jù lọ nítorí àwa ò kì í ṣe panṣágà. Àmọ́ rárá, eléyìí ń tọ́ka sí ohun méjì pàtó. Àkọ́kọ́, òun ni pé ó fi hàn wá wípé kò sírú ẹ̀ṣẹ̀ tí ó burú tí ó lè bọ́ kúrò nínú ìgbàlà Ọlọ́run. Bí Ọlọ́run bá lè fi àánú gba panṣágà nítorí ìgbàgbọ́ rẹ̀, kí ni ẹ̀ṣẹ̀ rẹ tí o kò rò pé Ọlọ́run kò lè fi àánú gbà ọ́? Pọ́ọ̀lù tilẹ̀ sọ fún wa nínú ìwé Tímótì kìíní orí 1 ẹsẹ̀ 15 pé òtítọ́ ni ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì nínú wọn. Ǹjẹ́ ìwọ náà wà nínú gbọ̀ngàn yìí? O sì lérò wípé ẹ̀ṣẹ̀ rẹ tilẹ̀ pọ̀ ju àánú Ọlọ́run lọ. O sì lè jẹ́ alágbèrè tàbí onírọ́. Kódà o sì lè jẹ́ apànìyàn nítorí Pọ́ọ̀lù pàápàá fúnra rẹ̀ ó jẹ́ apànìyàn. Ṣùgbọ́n kò sí ẹ̀ṣẹ̀ tó kọjá àánú Ọlọ́run. Ó ti rò pé ẹ̀ṣẹ̀ mi lágbára jù mí lọ. Yẹ kúkú máa darí nítorí mi ò lè rí àánú gbà. Fúndìí èyí ó wá ń jingíri sí nínú ẹ̀ṣẹ̀ rẹ, ó wá ń wọ inú ẹ̀ṣẹ̀ bọ́ sínú ẹ̀ṣẹ̀. Tí Ọlọ́run bá lè gba panṣágà là, tí ó bá sì lè gba apànìyàn là, kí ni irú ẹ̀ṣẹ̀ tí o lè ní tí Ọlọ́run kò fi lè gbà ọ́ là? Kódà ìwé Lúùkù orí 5 ẹsẹ̀ 22 ó sọ fún wa wípé Jésù wípé èmi kò wá pe àwọn olódodo bí kò ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà. Bí Ọlọ́run bá lè gba Réhábù là, gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ó lè gba ìwọ náà là pẹ̀lú, kàkà kí o gbàgbọ́ nínú rẹ̀. Àmọ́ irú ìgbàgbọ́ wo là ń sọ̀rọ̀ nípa ẹ̀? Ṣé nínú ìgbàgbọ́ nínú iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni? Ṣé nínú ìgbàgbọ́ nínú olórí àlùfáà ni? Ṣé ìgbàgbọ́ orí ahọ́n lásán ni? Àbí ìgbàgbọ́ pé lóòótọ́ mo ṣáà gbà pé Ọlọ́run wà? Rárá. Ẹ jẹ́ á wo irú ìgbàgbọ́ tí Réhábù ní. Àkọ́kọ́, ẹ jẹ́ á wo ìwé Jóṣúà yẹn orí 2 yẹn ẹsẹ̀ 8 títí dé ẹsẹ̀ 9. Kí wọ́n tó dùbúlẹ̀, ó gòkè tọ̀ wọ́n lọ lókè àjà. Ó sì wí fún àwọn ọkùnrin náà pé èmi mọ̀ wípé Olúwa ti fún yín ní ilẹ̀ yìí, àti wípé ẹ̀rù yín ń bani, àti pé ọkàn gbogbo àwọn ará ilẹ̀ yìí di omi nítorí yín. Ẹ ṣé. Ìgbàgbọ́ tí ó òtítọ́, ìgbàgbọ́ tí ó tó gbanílà, àkọ́kọ́ ìgbàgbọ́ tó ní ìmọ̀ ni. Ẹ gbọ́ ọ̀rọ̀ Réhábù, ó ní èmi mọ̀ wípé Olúwa ti fún yín ní ilẹ̀ yìí.
Mo fẹ́ kí a fagilé ọ̀rọ̀ náà, èmi mọ̀. Ìgbàgbọ́ òdodo kì í ṣe ìgbàgbọ́ afọ́jú. Kì í ṣe ìgbàgbọ́ tó ń ṣògo nínú àìmọ̀kan tàbí nínú òkùnkùn. Àìmọ̀kan jẹ́ àpèjúwe àwọn tí ó sọnù tàbí tí ó ń rìn nínú ọ̀nà ìparun. Tá bá wo ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 23. Ẹsẹ̀ 21. Nítorí ìgbà tí wọ́n mọ Ọlọ́run, wọn kò yìn ín ní ògo bí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni wọn kò sì dúpẹ́, ṣùgbọ́n èrò ọkàn wọn di asán, a sì mú ọkàn òmùgọ̀ wọn ṣókùnkùn. Àpèjúwe àwọn tí wọ́n sọnù, òun náà ni pé wọ́n jẹ́ òpè. Wọ́n jẹ́ ẹni tí ọkàn wọn ṣókùnkùn. Wọ́n jẹ́ àwọn aláìmọ̀kan. Ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 17 àti 18, òun náà sọ fún wa. Ẹsẹ̀ 17. Ǹjẹ́ èyí ni mo wí, tí mo sì ń kìlọ̀ nínú Olúwa wípé láti ìsinsìnyí lọ kẹ́yin má ṣe rìn mọ́ gẹ́gẹ́ bí àwọn kèfèrí tí ń rìn nínú ìrònú asán wọn. Yes. Òye àwọn ẹni tí ó ṣókùnkùn. Òye àwọn ẹni tí ó ṣókùnkùn. Tí wọ́n sì ti di àjèjì sí ìwà bí Ọlọ́run. Ẹ ṣé. Nítorí àìmọ̀kan lórí ìgbé ọkàn wọn. A rí i pé òye wọn ṣókùnkùn. Wọ́n jẹ́ aláìmọ̀kan. So, àìmọ̀kan jẹ́ ìwà kèfèrí. Àìmọ̀kan jẹ́ ìwà àwọn tí wọ́n ń parun. Pọ́ọ̀lù tilẹ̀ sọ fún wa wípé tí ìyìnrere wa tí ó bá dàrú ní ojú yín, ó dàrú sí àwọn tí wọ́n ń parun. 2 Corinthians chapter 4 verse 4. Ní ti tiwọn, Ọlọ́run ayé yìí fọ́ ojú àwọn aláìgbàgbọ́, kí wọ́n má baà lè rí ìmọ́lẹ̀ ìyìnrere ògo ẹni tí ó ṣe àwòrán Ọlọ́run. Ǹjẹ́ a rí i pé àwọn jẹ́ àwọn tí a ti fọ́ ojú lójú inú wọn, àwọn tí kò ríran, àwọn tí kùrukùru bo ojú wọn mọ́lẹ̀ láti rí ìmọ́lẹ̀ Ọlọ́run. So eléyìí ṣe àpèjúwe àwọn tí wọ́n sọnù. Ọ̀rọ̀ Ọlọ́run á máa mú ìmọ́lẹ̀ wá sínú ọkàn ènìyàn. Kódà àpèlé àwọn tí ó gbàgbọ́ òun náà ni pé àwọn tí wọ́n ti wá sí ìmọ̀ òtítọ́. So ìgbàgbọ́ ní í ṣe pẹ̀lú ìmọ̀ òtítọ́ nípa Ọlọ́run, ìmọ̀ òtítọ́ nípa ẹ̀ṣẹ̀, ìmọ̀ òtítọ́ nípa ẹni tí àwa jẹ́, ìmọ̀ òtítọ́ nípa ìdájọ́. Ǹjẹ́ ìgbàgbọ́ wa jẹ́ ìmọ̀? Ǹjẹ́ ìgbàgbọ́ tí a ní ó ní ìmọ̀ òtítọ́? Àbí ìgbàgbọ́ afọ́jú lásán ni a ní? Tí a ò bá mọ ìrere Ọlọ́run, tí ìrere Ọlọ́run ò bá yé wa, á jẹ́ pé ìgbàgbọ́ tí a ní kò ń ṣe ìgbàgbọ́ tó gbanilà. Ìgbàgbọ́ tòótọ́ ó jẹ́ ìgbàgbọ́ tí ó ní ìmọ̀. Ráhábù ní èmi mọ̀ pé Ọlọ́run yín ti fún yín ní ilẹ̀ yìí. Èmi mọ̀ wípé Olúwa Ọlọ́run yín, òun ni Ọlọ́run lókè ọ̀run àti ní ìsàlẹ̀ ilẹ̀. Kò sí ẹlòmíràn lẹ́yìn rẹ̀. Èmi mọ iṣẹ́ tí ó ti ṣe àti ẹni tí ó jẹ́. Ǹjẹ́ o mọ ẹni tí Kristi ń ṣe? Ọ̀pọ̀lọpọ̀ ló ti wà nínú ìjọ fún 20 ọdún, wọn kò tilẹ̀ mọ ẹni tí Kristi ń ṣe. Wọn kò tilẹ̀ mọ ọ̀nà sí ìgbàlà. Wọn kò tilẹ̀ mọ iṣẹ́ tí Kristi ṣe láti gba ènìyàn là. Wọ́n sì ti wà nínú ìjọ Ọlọ́run fún 20 ọdún. So ìgbàgbọ́ òtítọ́ ó jẹ́ ìgbàgbọ́ tí ó ní ìmọ̀. Fún ìdí èyí, a rí pé ó kígbe síta nítorí ó mọ̀ ló fi kígbe síta wípé ẹ ṣoore fún ilé bàbá mi. Ẹ ṣoore fún mi, ẹ ṣoore fún àwọn ẹbí mi, ẹ ṣoore fún àwọn àbúrò mi, nítorí ó ní ìmọ̀. Ṣùgbọ́n àwọn tí kò mọ̀, wọ́n rìn nínú ọ̀nà ìparun wọn. Ọkàn wọn ṣókùnkùn síbẹ̀. Wọ́n jẹ́ aláìmọ̀kan, ọkàn wọn le nítorí àìmọ̀kan wọn.
So ìgbàgbọ́ òtítọ́ ó jẹ́ ìgbàgbọ́ tí ó ní ìmọ̀. Ẹ̀kejì, ìgbàgbọ́ òtítọ́ jẹ́ ìgbàgbọ́ tí ó gbàgbọ́ nínú ohun tí kò tíì rí àwọn tí ó jẹ́rìí rẹ̀. Tí a bá wo ìwé Hébérù orí 11 ẹsẹ̀ 1. Ǹjẹ́ ìgbàgbọ́ ni ìdánilójú ohun tí à ń retí, ìjẹ́rìí ohun tí a kò rí? Ìjẹ́rìísí ohun tí a kò rí. Réhábù sọ pé èmi mọ̀ wípé Olúwa yín ti fún yín ní ilẹ̀ yìí. Ṣùgbọ́n kí ni nǹkan tí Réhábù rí? Ó rí Jẹ́ríkò, ó rí odi Jẹ́ríkò, ó rí ọba Jẹ́ríkò, ó rí gbogbo àwọn ọmọ ogun Jẹ́ríkò. Àmọ́ ó sọ pé rárá, gbogbo nǹkan tí mò ń rí yìí irọ́ ni. Ohun tí mo mọ̀ ni pé Olúwa yín ti fún yín ní ilẹ̀ yìí. Ohun tí kò tíì rí. Àwọn tó jẹ́ pé wọ́n ṣì ń rìn nínú aginjù, àwọn tó jẹ́ pé wọ́n ṣì ń wọ̀sùn nínú aginjù. Ṣùgbọ́n Réhábù sọ pé Jẹ́ríkò tí mo rí yìí ti lọ. Ṣùgbọ́n ohun tí mi ò rí yìí, ó jẹ́rìí pé mo mọ̀ pé Olúwa yín ó ti fún yín ní ilẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni ẹni tí kò gbọ́ Ọlọ́run gbọ́ nítorí wọn ò rí Ọlọ́run. Wọ́n máa ní kí ni nígbà tí Kristi dé, ṣé ìwọ rí Kristi ni? Ṣé ìwọ rí Jésù ni? Ṣé ìwọ bá Jésù pàdé? Ṣé ìwọ bá Jésù rìn ni? Ọ̀pọ̀lọpọ̀ ni ò gbàgbọ́ tí ó sọ pé ta ló ti dé ọ̀run tó bọ̀ rí? Ṣé ìwọ ti rí ìjọba ọ̀run rí ni? Eléyìí fi àmì àìnígbàgbọ́ hàn. Ìgbàgbọ́ òdodo á máa gbàgbọ́ nínú ohun tí kò rí. Á máa dìrọ̀ mọ́ ìlérí Ọlọ́run. A rí pé Réhábù ó dìrọ̀ mọ́ ìlérí Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló ń wí oríṣiríṣi ọ̀rọ̀ wípé nígbà wo la mọ̀ tí Jésù máa dé. Ó ti tó ọ̀pọ̀lọpọ̀ kan tó bí bàbá mi lọ ti sọ pé Jésù máa dé. Àmọ́ ìwé Pétérù kejì orí 3 ẹsẹ̀ 9 ó fún àwọn ènìyàn lésì. Ó ní Olúwa kò fi ìlérí rẹ̀ jáfara bí àwọn ẹlòmíràn kà á sí ìjáfara, ṣùgbọ́n ó ń mú sùúrù fún ẹ̀yin nítorí kò fẹ́ kí ẹnikẹ́ni kí ó ṣègbé, bí kò ṣe kí gbogbo ènìyàn kí ó wá sí ìrònúpìwàdà. Ọlọ́run kò jáfara nípa ìlérí rẹ̀. Ọlọ́run kò jáfara, ṣùgbọ́n nítorí sùúrù tó mú fún wa, sùúrù ọ̀hún náà la tún wá fi rẹ nímú. Sùúrù ọ̀hún la fi wá ní ìgbà wo la mọ̀ tí Jésù máa dé. Sùúrù ọ̀hún tó ní fún wa kí ó fún wa ní àǹfààní láti lè ronú pìwàdà, ṣùgbọ́n à ń tan Ọlọ́run ní sùúrù nípa ìwà wa ní ojoojúmọ́. A mú Ọlọ́run lékè nítorí sùúrù tí ó ní fún wa. Ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan tó dájú náà ni pé ọ̀rọ̀ Ọlọ́run ò ní yẹ̀. Ó mú sùúrù fún àwọn ará Kénáánì fún 400 ọdún. 400 years ló fi mú sùúrù fún àwọn ará Kénáánì. Ó mú sùúrù fún àwa náà. Ṣùgbọ́n a kò mọ ìgbà tí yóò dé wá bá wa. A kò mọ ìgbà tí ìbínú rẹ̀ yóò dé. Ṣùgbọ́n ohun tó dájú ni pé ìbínú rẹ̀ ń bọ̀. Nítorí Ọlọ́run yìí kò ní sọ̀rọ̀ kó má mú ṣẹ. So fún ìdí èyí, yóò dára kí a rọ̀ mọ́ ọ̀rọ̀ rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé ayé yìí ni à ń rí. Bó tilẹ̀ jẹ́ rí pé kò tẹ̀ sí àmì wípé ayé yìí máa parẹ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa wípé a ti fi ayé yìí jì fún ìparun. Ìgbàgbọ́ òdodo á máa rọ̀ mọ́ ohun tí kò tíì rí. A sì máa jẹ́rìí pé lóòótọ́ Kristi ń padà bọ̀. Lóòótọ́ a ti fi ayé yìí jì fún ìparun. Lóòótọ́ ẹ̀mí mi kò ní pẹ́ lọ. Di ìgbà wo ni yóò máa ṣe àníyàn pẹ̀lú sùúrù Ọlọ́run? Sùúrù Ọlọ́run yìí pẹ̀lú yóò pẹ̀lú ohun tí yóò dájọ́ rẹ̀ lọ́jọ́ ìdájọ́. Yóò pẹ̀lú ohun tí yóò sọ̀rọ̀ òdì sí ọ lọ́jọ́ ìdájọ́. Nítorí Ọlọ́run yóò sọ fún ẹ pé mo ní sùúrù pẹ̀lú fún ọ.
Kí ni àwáwí tí àwọn ará Kénáánì fẹ́ ṣe fún 400 ọdún? Wo àyíká rẹ, wo àwọn tẹ́ ẹ jọ dàgbà, àwọn kan ti kú. Wo àwọn tẹ́ ẹ jọ lọ síléèwé, àwọn kan ti kú. Ṣùgbọ́n ìwọ ṣì wà láyé, o kò sì mọ̀ wípé Ọlọ́run mú sùúrù fún ọ. Kò sì ta ọ́ lólobó wípé Ọlọ́run mú sùúrù fún ọ láti ronúpìwàdà. Ṣùgbọ́n òun fọwọ́ rẹ́ sùúrù ẹ̀ nínú. Pé kí ni yóò ṣe? Sùúrù náà yóò ṣe ìdájọ́ fún ọ nígbẹ̀yìn ọjọ́. Ẹ̀kẹta, òun náà ni pé ìgbàgbọ́ òtítọ́ á máa ṣe àfihàn ara rẹ̀ nínú iṣẹ́. Ìgbàgbọ́ tí kò ní iṣẹ́ kì í ṣe ìgbàgbọ́ òdodo. Ẹ jẹ́ á wo ìwé Jákọ́bù orí 2 ẹsẹ̀ 25. 25 or 25. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú, kí a dá Ráhábù panṣágà láre nípa iṣẹ́, nígbà tí ó gba àwọn òǹṣẹ́ tí ó sì rán wọn jáde gba ọ̀nà mìíràn. Nípa iṣẹ́ rẹ̀, a rí pé ìgbàgbọ́ Ráhábù ó farahàn nínú iṣẹ́ tí ó ṣe fún àwọn oníṣẹ́ Jóṣúà. Lóòótọ́, iṣẹ́ rere rẹ̀ ní ẹ̀gbin díẹ̀ nínú bí iṣẹ́ rere gbogbo wa ti ní ẹ̀gbin nínú. Àmọ́ iṣẹ́ rere rẹ̀ ṣe kí ni? Ó wá láti inú ìgbàgbọ́ tí ó ní nínú Ọlọ́run Ísírẹ́lì. Ó ní ṣe pẹ̀lú láti gba ẹ̀mí àwọn ọmọ Ísírẹ́lì là. So a rí pé ìgbàgbọ́ rẹ̀ hàn nínú ìrànlọ́wọ́ tí ó ṣe fún àwọn oníṣẹ́ Jóṣúà. Ó fi hàn wípé ó ń kọ ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn ará Kénáánì àti ìlú Jẹ́ríkò. Ó fi ìfarajìn rẹ̀ sí Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run Ísírẹ́lì hàn. Ìfarajìn tí yóò fi ẹ̀mí rẹ̀ wéwu nípa gbígbìyànjú láti tan aṣojú ọba Jẹ́ríkò. Ìwé Jákọ́bù kan náà wí fún wa wípé fi ìgbàgbọ́ tí kò níṣẹ́ hàn mí, èmi ó sì fi òkú ìgbàgbọ́ hàn. Ìgbàgbọ́ tí kò níṣẹ́ nínú, ìgbàgbọ́ òkú ni. Ìgbàgbọ́ tí kò lè farajìn, ìgbàgbọ́ tí kò lè kọ ayé sílẹ̀. Ìgbàgbọ́ tí ó fẹ́ máa fi ọwọ́ ra ayé lórí, tó sì fẹ́ bá Ọlọ́run jẹun. Òkú ìgbàgbọ́ ni, ìgbàgbọ́ tí kò lè farajìn fún Ọlọ́run, ìgbàgbọ́ tí kò lè fi ẹ̀mí rẹ̀ wéwu fún Ọlọ́run. Ẹlòmíràn ti lè fi ẹ̀mí rẹ̀ wéwu fún owó. Ohun tó bá gbà la máa fi fún, òun ni èdè tá à ń gbọ́ lójoojúmọ́. Kí lohun tó dẹ̀ ń gbà tó ń fi fún yìí? Nítorí owó. Àmọ́ láti fi ẹ̀mí rẹ̀ wéwu fún àwọn ènìyàn Ọlọ́run tàbí fún Ọlọ́run, ó jẹ́ wàhálà. Ẹlòmíràn láti rìn, láti bá àwọn ènìyàn Ọlọ́run dọ́gba, láti bá àwọn ènìyàn Ọlọ́run ní ìbáṣepọ̀, ó ní lára. Àwọn ẹlòmíì tó bá ní kán kéde ìyìn rere fún ará ilé wọn ní ìfẹ́ ohun tó máa sọ pé àṣejù olúwa ẹ̀ pọ̀. Wọ́n máa ní ó pọ́n mọ́ olúwa rẹ̀. O ò lè kọ ayé ní gbangba nítorí Ọlọ́run. Ẹlòmíràn nínú ibi iṣẹ́ rẹ̀, táwọn ènìyàn bá ń gbìmọ̀ pọ̀ láti ṣe búburú, á ní téèyàn bá ní òun ò bá wọn ṣe ń sìn, wọ́n lè sọ pé wàhálà olúwa ẹ̀ pọ̀, ẹ ṣáà bá wọn ṣe. O ò lè fi ara rẹ, o ò lè fi ẹ̀mí rẹ wéwu. O ò lè wéwu pé kán tiẹ̀ sọ̀rọ̀ sí ẹ nítorí Ọlọ́run. Ráhábù fi ẹ̀mí rẹ̀ wéwu. Táwọn oníṣẹ́ ọba yìí tí wọ́n bá kófìrí pé àwọn ènìyàn yìí ṣì wà nínú yàrá rẹ̀ nítòótọ́, yóò fi ẹ̀mí rẹ̀ dì. Àmọ́ kò kọ̀ láti fi ẹ̀mí rẹ̀ dì nítorí ìgbàgbọ́ tí ó ní. Ìgbàgbọ́ á máa mú iṣẹ́ dání. Ìgbàgbọ́ tí ń gbani là á máa fi ara rẹ̀ hàn nínú iṣẹ́ rere. Á máa farajìn fún Ọlọ́run, á sì máa kọ ayé sílẹ̀. Á máa fẹ́ Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run. Torí àkókò wa,
Báwo ni ìgbàgbọ́ òdodo ṣe máa ń wá? Báwo ni mo ṣe lè rí ìgbàgbọ́ òdodo yìí? Jẹ́ a ka ẹsẹ̀ 10 àti ẹsẹ̀ 11 nínú ìwé Jóṣúà orí kejì. Nítorí pé àwa ti gbọ́ bí Olúwa ti mú omi òkun pupa gbẹ níwájú yín nígbà tí ẹ̀yin jáde ní Íjíbítì, àti ohun tí ẹ̀yin ṣe sí àwọn ọba méjì ti àwọn Ámórì tí ń bẹ ní ìhà kejì Jọ́dánì, Síhónì àti Ógù, tí ẹ̀yin parun. Tá a bá ṣàkíyèsí, ó ní àwa ṣe kí ni? Àwa ti gbọ́. Ìwé Róòmù orí 10 ẹsẹ̀ 17 ó ní ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá àti gbígbọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbàgbọ́ tòótọ́ á máa wá nípa gbígbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ẹlòmíràn á ní ìgbàgbọ́ mi ò gbé. Àkókò mélòó lo ti lò nínú ọ̀rọ̀ Ọlọ́run? Ó ṣeé ṣe kó jẹ́ pé ìdí tí ìgbàgbọ́ rẹ fi kúrú, òun náà ni pé o kò lo àkókò tó tọ́, tó yẹ kó o lò nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìgbàgbọ́ ò lè wá láì ṣe pé ó wá nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀rọ̀ Ọlọ́run ló mú ìgbàgbọ́ fúnni. Ọ̀rọ̀ Ọlọ́run ló mú ìgbàgbọ́ ènìyàn le. Ìgbàgbọ́ wá nípa gbígbọ́. Kò sí ọ̀nà mìíràn tí ìgbàgbọ́ fi ń wá. Ìgbàgbọ́ ò sí nínú àwẹ̀ àti àdúrà. Lóòótọ́ ni a lè gbàdúrà k'Ọlọ́run kó mú ìgbàgbọ́ wa le, ṣùgbọ́n láì gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ìgbàgbọ́ kì yóò wá. A gbàdúrà láti èní di ọ̀la, tí a ò bá ka ọ̀rọ̀ Ọlọ́run, ìgbàgbọ́ wa yóò kàn dàbí ewé orí igi lásán ni tí ò ní pẹ́ rẹ̀ bọ́lẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ló mú ìgbàgbọ́ le. Ará, ó lè jẹ́ pé ìdí tí ìgbàgbọ́ rẹ ṣe rẹ̀wẹ̀sì, òun náà ni pé o kò lo wákàtí tó yẹ kó o lò nínú ìgbàgbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àmọ́ lóòótọ́, àwọn èèyàn lè gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kí wọ́n má ní ìgbàgbọ́, kí ó má ṣe wọ́n ní àǹfààní. Nítorí tẹ bá ṣe àkíyèsí tí Árábù sọ, ó ní lọ́gán bí àwa ti gbọ́. Gbogbo àwọn ará Kénáánì ló ṣe kí ni? Ló gbọ́. Àmọ́ Árábù nìkan ló ṣe kí ni? Ó ní ìgbàgbọ́. Wọ́n gbọ́ nípa ìyìnrere yìí, ṣùgbọ́n òun ní ìgbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wà lábẹ́ oòrùn yìí tí wọ́n ń gbọ́, ṣùgbọ́n tí wọn ò ní ìgbàgbọ́. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń gbọ́ ìwàásù tí wọ́n gbọ́, àmọ́ tí wọn ò ní ìgbàgbọ́. Àmọ́ ohun tó wà ńbẹ̀ ni pé ìgbàgbọ́ kò lè wá àyàfi kó wá nípa gbígbọ́. O lè gbọ́ kí o má gbàgbọ́, àmọ́ o ò lè gbàgbọ́ láì gbọ́. Ìgbàgbọ́ á máa wá nípa gbígbọ́. Ẹni tí ò bá sì gbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run kò lè ṣe àǹfààní fún. A rí ìdí tí gbogbo àwọn ará Jẹ́ríkò fi parun. Tá bá wo ìwé Hébérù orí 4 ẹsẹ̀ 2. Nítorí pé a ti wàásù ìyìnrere fún wa gẹ́gẹ́ bí fún àwọn náà, ṣùgbọ́n ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire, nítorí tí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú àwọn tí ó gbọ́ ọ. Ọ̀rọ̀ tí wọ́n gbọ́ kò ṣe wọ́n ní ire. Ìwé Bíbélì mi ni kò ṣe wọ́n ní àǹfààní. Ọ̀pọ̀lọpọ̀ ló ti ń gbọ́ ìyìnrere tí kò ṣe wọ́n ní ire, tí kò ṣe wọ́n láǹfààní, torí kò dàpọ̀ mọ́ ìgbàgbọ́ wọn. Ǹjẹ́ o wà lára àwọn tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní gbogbo ọjọ́ ìsinmi, ní gbogbo ọjọ́ ẹ̀kọ́ Bíbélì, nínú rédíò, nínú amóhùnmáwòrán, ní ojú títì, àwọn tí kò ṣe ọ́ ní ire, tí kò ṣe ọ́ láǹfààní? A rí pé gbogbo Jẹ́ríkò ló parun. Torí ohun tí wọ́n gbọ́ ni Ráhábù gbọ́, àmọ́ kò ṣe wọ́n láǹfààní torí wọn kò gbàgbọ́. Lóòótọ́ ni ìgbàgbọ́ ń wá nípa gbígbọ́, ṣùgbọ́n ó ní àwọn kan tó jẹ́ pé wọn ó gbọ́, ṣùgbọ́n tí kò ní ṣe wọ́n láǹfààní. Kódà Ráhábù ó sọ fún wọn wípé lọ́gán tí àwa gbọ́, kí ló sọ fún pé gbogbo wọn? Ní ìbẹ̀rù, gbogbo wa ní ìbẹ̀rù bojo.
ẹlòmíràn ti lè gbọ́ ìwàásù ní tòótọ́ kí ìbẹ̀rù kó gba ọkàn rẹ̀ ṣùgbọ́n kó sì má ṣe láǹfààní. Gbogbo àwọn ará Jẹ́ríkò gbọ́ ọ̀rọ̀ náà, wọ́n bẹ̀rù ní tòótọ́ ṣùgbọ́n kò ṣe wọ́n láǹfààní. Kí ló dé? Nítorí pé wọ́n fi ìbọ̀wọ̀ kún ìbẹ̀rù wọn. Tí a bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì mọ̀ nípa ìbínú Ọlọ́run tí ń bọ̀ ní tòótọ́, ọ̀nà tó lè gbà ṣe wá láǹfààní, òun náà ni pé ká bọ̀wọ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run tí a gbọ́. Tá bá wo ìwé Sáàmù orí 2 ẹsẹ̀ 10 tí ẹsẹ̀ 12, ó sọ ìgbà tí Ọlọ́run bá àwọn ọba ayé sọ̀rọ̀. Ó ní, ǹjẹ́ nítorí náà kí ẹ̀yin kí ó fi ìbẹ̀rù sin Olúwa, ẹ sì máa yọ̀ tí ẹ̀yin ti ìwárìrì. Fi ẹnu ko ọmọ náà lẹ́nu kí ó má baà bínú, ẹ̀yin a sì ṣègbé ní ọ̀nà náà bínú rẹ̀ bá rùn díẹ̀ kíún sí yín. Ó ní ẹ̀yin ọba ayé, ẹ lè wárìrì, ẹ lè bẹ̀rù, ṣùgbọ́n ẹ fi ẹnu ko ọmọ náà ní ẹnu. Kí ni ìfẹnu ko ẹnu lẹ́nu? Ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹ bọ̀wọ̀ fún. Ẹ rí gẹ́gẹ́ bí ẹni tí ó pera rẹ̀. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ wípé ikú òun bọ̀, ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ pé òun máa kú. Tẹ́lómi bá gbọ́ nípa ikú, ìbẹ̀rù lè wọ ọkàn rẹ̀. Àmọ́ lọ́nà kan tàbí èkejì, ó rò pé òun lè bọ́ nínú ìbínú Olúwa yàtọ̀ sí kíkígbe fún àánú. Kò sí ọ̀nà mìíràn tí a lè gbà bọ́. Òun náà ni ká tẹríba sí ọ̀rọ̀ Ọlọ́run. Láti kásẹ̀ ọ̀rọ̀ yìí lẹ̀, ìgbàgbọ́ òdodo á máa ní ikọ̀ tó dìímú. Ìgbàgbọ́ òdodo á máa ní ẹ̀mú tó gbèrò. A bá wo ẹsẹ̀ 12 àti ẹsẹ̀ 14 àti ẹsẹ̀ 8, jẹ́ n kà á. Ó ní, ǹjẹ́ nítorí náà èmi ń bẹ̀ yín, ẹ fi Olúwa búra fún mi, ẹ̀yin ó sì fún mi ní àmì òtítọ́. Ó ní àwọn ọkùnrin náà dá lóhùn pé ẹ̀mí wa dípò ẹ̀mí yín. Yóò sì ṣe nígbà tí Olúwa bá fún wa ní ilẹ̀ náà, a ó ṣe oore àti òtítọ́ fún ọ. Kíyèsí, nígbà tí àwa bá dé inú ilẹ̀ náà, ìwọ ó so okùn òwú òdòdó yìí sí ojú fèrèsé tí ìwọ fi sọ̀ wá kalẹ̀. Ìwọ ó sì mú bàbá rẹ àti ìyá rẹ àti àwọn arákùnrin rẹ àti gbogbo àwọn ará ilé rẹ wá sí ọ̀dọ̀ rẹ. Kí ni ikọ̀ ìgbàgbọ́ Réhábù? Òun náà ni okùn òdòdó tí wọ́n ní kó súnmọ́ fèrèsé. Nígbà tí àwọn ará Ísírẹ́lì lọ, àwọn tó wá yẹ ilẹ̀ wò, nígbà tí wọ́n lọ, kò sí ohun kankan tí Réhábù ní àfi okùn òdòdó yìí. Òun nìkan ló ní. Ìrètí rẹ̀ nìyẹn. Nígbà tí a dé inú ìwé Jóṣúà orí 6, tí àwọn ilé Ísírẹ́lì tí wọ́n yí odi Jẹ́ríkò ká láti gbógun ti Jẹ́ríkò, ohun kan tí Réhábù ní, òun náà ni okùn òdòdó tí ó wà ní ojú fèrèsé rẹ̀. Òun náà ni ikọ̀ tí ó di ìgbàgbọ́ rẹ̀ mú. Òun náà ni ohun kan ṣoṣo tí ó lè mú ní ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà nínú wàhálà àti rògbòdìyàn. Nígbà tí gbogbo àwọn ará Jẹ́ríkò rìn káàkiri pé àwọn ará Ísírẹ́lì ń fọ́n fèrè yí ìlú wa ká, wọ́n fọ́n fèrè yí odi wa ká. Ohun kan ṣoṣo tó mú Réhábù ní àlàáfíà, tó fi Réhábù lọ́kàn balẹ̀, òun náà ni okùn òdòdó tó wà lójú fèrèsé rẹ̀. Ẹ̀yin ará, àwa náà ní ikọ̀ ìgbàgbọ́ tó di ìgbàgbọ́ wa mú tá a bá gbàgbọ́ ní tòótọ́. Òun náà ni àjíǹde Jésù Kristi. Òun náà ni ikú àti àjíǹde Jésù Kristi. Òun nìkan ni okùn tó lè so ìgbàgbọ́ wa rọ̀ nínú wàhálà àti nínú làásìgbò. Tí ìjì ayé bá ń fẹ́ lọ́tùn, tí wàhálà ayé ń fẹ́ lósì, kò sí ohun tí a lè máa là kọjá tí ìgbàgbọ́ wo ò bá dúró lórí Kristi, wípé ó kú fún mi, wípé ó sì jíǹde. Kò sí, a ó sáré bí àwọn ayé ṣe ń sá eré. A ó bá wọn sáré mọ́tò kọlù kẹ̀kẹ́. Nítorí tí wàhálà kan bá ṣùgbò wá, a ó lérò pé ó dàbí Ọlọ́run ti kọ̀ mí sílẹ̀. Ṣùgbọ́n tá a bá wo àgbélébùú, tá a bá wo wípé
Ọlọ́run fẹ́ mi, ó sì rán ọmọ rẹ̀ láti wá kú fún mi. Àmì pé ó sì kú, òun náà ni pé ó jí dìde kúrò nínú òkú. Eléyìí nìkan ó lè gbé ìgbàgbọ́ wa ró. Òun nìkan ló lè sọ ìgbàgbọ́ wa rọ̀. Láì ní ikọ̀ ìgbàgbọ́ yìí, ìgbàgbọ́ wa yóò dàbí ìyàngbò tí afẹ́fẹ́ fẹ́ lọ. Ibi tó bá gbá wa sí náà la ó gbà sí. Wọ́n bá ní ẹ jẹ́ á sáré lọ sílé bàbá kan, ó mọ bó ṣe ń ṣe, a ó tẹ̀lé wọn lọ. Tá bá ní ẹ jẹ́ á sáré lọ sáwọn ilé wòlíì yẹn gbóná, ó ríran ju ajere lọ, a ó tẹ̀lé wọn nítorí pé ìgbàgbọ́ wa ò ní ikọ̀ tó dìímú. Ìwé Hébérù sọ pé ẹ máa wo Kristi, aláṣepé àti kíni? Olùpilẹ̀ṣẹ̀ ìgbàgbọ́ wa. So Kristi ni ìgbàgbọ́ wa, òun ni ikọ̀ tó ti ìgbàgbọ́ wa mú. Ǹjẹ́ irú ìgbàgbọ́ tí a ní leléyìí? Ǹjẹ́ ìgbàgbọ́ tí a ní ó ní àwọn àmúyẹ tí a rí nínú ìgbàgbọ́ Réhábù? Ǹjẹ́ ìgbàgbọ́ wa jẹ́ ìgbàgbọ́ tó ní ìmọ̀ nípa Ọlọ́run, nípa ẹ̀ṣẹ̀, nípa iṣẹ́ Kristi lórí igi àgbélébùú àti nípa irú ẹni tí a jẹ́? Ǹjẹ́ ìgbàgbọ́ wa ti fi ara rẹ̀ hàn nínú iṣẹ́ tí ó ń ṣe? Ǹjẹ́ a tilẹ̀ gbàgbọ́ nínú ohun tí a kò rí ṣùgbọ́n tí Ọlọ́run ṣe ìlérí? Ǹjẹ́ ìgbàgbọ́ wa dúró lórí Kristi tí ń ṣe àpáta ayérayé? Mo rọ̀ wá, ká yẹnú wa wò. Di ìgbà wo la fẹ́ fi odi ẹ̀ṣẹ̀ yíra wa ká bí àwọn ará Jẹ́ríkò? Ohun méjì ló ṣeé ṣe kó ṣẹlẹ̀ sí wa. Òun náà ni pé ó ṣeé ṣe kí odi yìí wó, kí Ọlọ́run sì wá bá wa pẹ̀lú ìbínú rẹ̀. Tàbí kí a dúró bí Réhábù nínú ikọ̀ ìgbàgbọ́ wa tí ó wà lára odi yìí bákan náà ṣùgbọ́n tí kò ṣubú. Ó fẹ́ kí a gbé yẹ̀wò. Tí ìgbàgbọ́ wa ò bá nírú àwọn àmúyẹ yìí, mo pè wá sí ìrònú ní ìrọ̀lẹ́ yìí. Àwa tí a ò bá sì ní ìgbàgbọ́, a lè ké pe Ọlọ́run, a lè ṣàṣàrò, a lè bẹ Ọlọ́run kí Ọlọ́run rọ̀ ìgbàgbọ́ mi lọ́wọ́. Jẹ́ kí ọkàn mi ó fà sí ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá àti Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tí ó jáde sí wa. A mọ̀ wípé ẹ ti fi ayé yìí jì fún ìparun. A mọ̀ wípé ayé yìí kọjá lọ pẹ̀lú ìfẹ́kúfẹ̀ẹ́ inú rẹ̀. Ṣùgbọ́n àwọn ènìyàn ṣì ń so mọ́ ohun ayé. Ṣùgbọ́n àwọn ènìyàn ṣì ń rọ̀ mọ́ ayé tí ó máa tán. Wọn kò sì gbàgbọ́ pé ìwọ Ọlọ́run nìkan ṣoṣo ni ó lè gbà wọ́n là nínú ìparun. A bẹ̀bẹ̀ wípé ìwọ Ọlọ́run ó ṣí wa ní ojú inú. Wípé ọ̀rọ̀ rẹ tí a gbọ́ nírọ̀lẹ́ yìí yóò tan ìmọ́lẹ̀ sí ọkàn wa. Wípé àwa ó wá sínú ìmọ̀ òtítọ́. Wípé Jésù Kristi nìkan ló lè gbà wá là kúrò nínú ìparun tí ó ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ àdúrà wa. Èyí ni a béèrè ní orúkọ Jésù Kristi, Olúwa wa. Àmín.